Wike tú àṣírí àṣìṣe tó kóbá gómìnà Fubara. Mínísítà fún olú-ìlú orílẹ̀-èdè yìí Àbújá Nyesom Wike ti sọ pé àṣìṣe ńlá tí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ṣe nínú òṣèlú ni pé ó ṣàgbékalẹ̀ àwọn alátìlẹ́yìn tuntun nínú òṣèlú ní kété tó gba ipò gómìnà. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ ìbéèrè àti ìdáhùn pẹ̀lú àwọn oníròyìn nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers láìpẹ́ yìí, Wike sọ pé ó yà òun lẹ́nu pé kò tó ọgọ́rùn-ún ọjọ́ tí Fubara gba èkúdà gẹ́gẹ́ bí gómìnà tó ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti dá ètò àti ìlànà òṣèlú tirẹ̀ sílẹ̀. Gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Rivers ọ̀hún ṣe sọ, ìgbésẹ̀ náà fi hàn pé Fubara kò kó ìyàn ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n yàn sípò kéré. Ó ṣàlàyé pé ohun tí ó ń retí ni pé Fubara yóò máa tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè tíjọba ọ̀hún bẹ̀rẹ̀ kí ìpínlẹ̀ Rivers lè máa figagbága pẹ̀lú ìpínlẹ̀ Èkó nínú ìdàgbàsókè amáyédẹrùn. Ṣùgbọ́n ó ní Fubara ya ọ̀nà mìíràn lọ. Wike tún dárúkọ àwọn iṣẹ́ pàtàkì tíjọba rẹ̀ ṣe nígbà tó wà ní ipò gómìnà. Lára wọn ni iṣẹ́ òpópónà Port Harcourt Ring Road tó so ọ̀nà agbègbè ìjọba ìbílẹ̀ pọ̀ àti kíkọ́ afárá abẹ́yẹfò 12, èyí tó ní ó mú ìdàgbàsókè àti ìrísí ìlú Port Harcourt àti àwọn agbègbè tó yíká dára sí i. Ó ní àwọn aṣáájú nínú òṣèlú gbọ́dọ̀ máa ṣọ́ra nínú ìpinnu wọn nítorí pé ìgbésẹ̀ Fubara mú kí ìdàgbàsókè dínkù nípínlẹ̀ Rivers. Ó tún fi kún pé àwọn kan ń tan Fubara jẹ láti bá òun jà. Ó ní àwọn tí wọ́n wá ipò gómìnà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọn kò rí ni wọ́n wà nídìí ẹ̀ lórí ọ̀rọ̀ pé òun béèrè owó lọ́wọ́ Fubara. Wike sọ pé irọ́ lásán tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni. Ó ní irú ẹ̀sùn bẹ́ẹ̀ máa ń jáde nígbà tí wàhálà bá wáyé láàrin àwọn alájọṣepọ̀ nínú òṣèlú. Ó béèrè ìdí tóun yóò fi máa béèrè owó lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Rivers nígbà tóun jẹ́ mínísítà fún olú-ìlú tí ètò ìnáwó agbègbè náà sì tóbi ti di odidi ìpínlẹ̀ kan. Ó ní ohun kan ṣoṣo tóun fẹ́ ni kí àlàáfíà wà nípínlẹ̀ Rivers àti kí ìdàgbàsókè tíjọba rẹ̀ bẹ̀rẹ̀ máa tẹ̀síwájú.